ló dákọ̀ ẹ sáré sílẹ̀ ẹ̀yin tèmi ara àwọn tó máa ń jíjà mi mo bá ní mi ìgbúrò yín kẹ̀ ló bá ní on point ìwọ mọ̀ọ́ká tó ń ṣẹlẹ̀ ni ìwọ mọ̀ọ́ká tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ marriage ló fojú sí ọ̀rọ̀ marriage ló fojú sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò lè jẹ́ kókó dìde èmi ò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo ní kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní ṣé mi gbọ́ adúrú irọ́ bàǹtàbàǹtà tí wọ́n fẹ́ pamọ́ bàbá Tinubu irọ́ bàǹtàbàǹtà mo ní ẹ sí àwò irọ́ bàǹtàbàǹtà wo ni ẹ̀yin tèmi fẹ́ kẹ́ understand fídíò yìí torí bí mo ṣe wà yìí ṣe mọ̀ pé mò ń hurry irọ́ bàǹtàbàǹtà wo tí mi bá dẹ̀ ṣe eléyìí nìsín ṣóyè yín ìmí tún máa gùn so ẹ jẹ́ kí n ṣe sharp torí mo fẹ́ fi cool down ẹni mi yìí kí lè fi cool down ẹlòmíì náà tí wọ́n ń béèrè tó yẹ kó mo ti understand gbogbo grammar so àwa tá a tẹ̀ fi Yorùbá sọ program ká jẹ́ kí wọ́n understand díẹ̀ okay wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí wọ́n ní wọ́n ti parọ́ mọ́ bàbá Tinubu o wàhálà ti wà o nǹkan tí ń bẹ o nǹkan ò lè bẹ kí ló ń ṣẹlẹ̀ ní sùúrù ẹ jẹ́ káwa cool mind yín ẹ̀yin náà mọ̀ pé ọ̀pọ̀ ti mọ́ cool mind àwọn èèyàn ẹ jẹ́ káwa cool mind yín ẹ̀yin tèmi láti ìgbà yẹn ni mo ti ń kàwé ẹ rí mo kàwé ojú mi gan bend mo ka gbogbo constitution ara mi yá number 1 wọ́n sọ̀rọ̀ ìkan tó ń jẹ́ dual citizenship wọ́n ní kí ló wá ń jẹ́ dual citizenship dual yẹn míì méjì kíyàn ní ìwé ìlú méjì wọ́n ní tíyàn bá fẹ́ di president according to Nigeria Constitution section 137 1A ó ní tíyàn bá fẹ́ di president kò gbọ́dọ̀ ní ìwé ìlú méjì that is the simplest way I can explain it kò gbọ́dọ̀ ní ìwé ìlú méjì wọ́n wá find out wọ́n rí ní online wọ́n dẹ̀ show rẹ̀ wọ́n ní bàbá wa Tinubu wọ́n ní ti Republic of Guinea Republic of Guinea wọ́n ní ìwé ìlú yẹn you understand and nǹkan issue tó wà nílẹ̀ yìí ni pé wọ́n ti béèrè lọ́wọ́ wọn ní ìgbà tí wọ́n fìlì form fún INEC pé ṣé wọ́n ní dual citizenship àwọn ti declare pé rárá àwọn ò ní that is nísìn wọ́n wá fà wọ́n sìn ibi tí mo kà dé nìyẹn o pé bí ẹni pé kò sóòótọ́ láàrin yẹn ẹlẹ́ẹ̀kejì tó tún wá dàbí ẹni pé ó fẹ́ wá bà àwọn èèyàn lọ́kàn jẹ́ púpọ̀ òun ni ti helicopter tí bàbá wa Tinubu wà nú ẹ̀ àti gọ́vọ́nà Lagos State Babájídé Sanwó-Olú àti arákùnrin kan Usman Dara aka Usman Yara yes man yẹn is a well known èèyàn alleged ẹ̀yin tèmi alleged gbogbo nǹkan tí mo sọ fún yín bá a ṣe kà á ni mò ń sọ fún yín kò kí n ṣe pé mo dáde fọ́ọ̀mù ẹ̀ èmi sọ ilé mo fẹ́ fi cool mind àwọn èèyàn tèmi ni o so yẹ yín kí wọ́n lè understand nǹkan tó ń really ṣẹlẹ̀ so máa tí wọ́n ń pè ní Usman Yara yìí wọ́n ní is a Malian political fixer and a suspected international egbògi olóró trafficker mo believe you understand egbògi olóró as bí cocaine suspected bí wọ́n ṣe mọ máa yẹn nìyẹn tẹ́ bá wo fídíò yẹn òun ló wà láàrin tí bàbá wa Tinubu tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí tí Jídé Sanwó-Olú náà wà lẹ́gbẹ̀ẹ́ báyìí fídíò yẹn wá mú wa lọ síbi ẹ̀yìn tí wọ́n ṣó pálí kan bóyá pálí iyọ̀ ni àbí pálí ṣúgà wọ́n fẹ́ mọ àtàchì ẹ̀ mọ́ egbògi olóró láwọn èèyàn ẹ bẹ̀rù àwọn èèyàn o so nísìnyí ṣé ẹ rí ti dual citizenship yẹn ìyẹn nǹkan kékeré ni tó bá wo àwọn lọ́ọ̀yà tó bá rí àwọn lọ́ọ̀yà gidi wọ́n ó fight ẹ̀ èní kọ́ wọ́n ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti sọ lórí Bukola Saraki wọ́n ti sọ lórí Goodluck Jonathan ṣóyẹyìn eléyìí wọ́n á skate through ìdí tí wọ́n fi skate through ni pé wọ́n á wá lo chapter 3 section 28 of Nigeria Constitution ibẹ̀ ni wọ́n ti balance ẹ̀ up fún wọn nítorí wọ́n sọ wípé tó bá ó wà allowed èèyàn tó bá ní dual citizenship
ó wà allowed tó bá jẹ́ pé ó bá jẹ́ Nàìjíríà by birth wọ́n lè lò yẹn, but gbogbo eléyìí ó wà lọ́wọ́ àwọn adájọ́ àtàwọn tó mọ̀ jù wá lọ, ṣó yé yín, or maybe bóyá set up ni, maybe it's not even like that, maybe ìwé ìlú tí wọ́n rí yẹn maybe ó ní reason tí wọ́n fi issue ẹ̀ fún bàbá ní ọdún yẹn lọ́hùn, ó ní reason, ṣó yé yín, ẹ má panic lórí ọ̀rọ̀ tí ẹ̀ tí mò tọ́, ẹ jẹ́ ká mọ̀ òótọ́ rẹ̀ kí òótọ́ yẹn dẹ̀ ló máa set wa free, ẹ jẹ́ ká mọ̀ òótọ́ bẹ̀. So àwọn tó handle ẹ̀, ẹ jẹ́ kí wọ́n handle, àwọn náà máa handle ẹ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ rí i pé mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ. Ẹ jẹ́ kí àwọn tó mọ̀ nípa ẹ̀ kí wọ́n handle rẹ̀. Ó lè jẹ́ pé editing ni, ó lè jẹ́ wípé ó ní reason, bóyá kí wọ́n fi wọ̀lú yẹn ní time yẹn at that particular time. Well, although òun ò tí answer allegation yẹn, maybe picture lásán ni, ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀, ká fún wọn ní benefit of doubt kí wọ́n fi answer question yẹn. Bẹ́ẹ̀ èyí tó wá ń bà àwọn èèyàn lọ́kàn jẹ́, ó ní ti suspected international egbògbélóró traveller tí president elect wa Bọ́lá Ahmed Tinubu tó wà ní sàkání ẹ̀. Àwọn èèyàn ń béèrè pé kí ni connection wọn. So eléyìí náà wà lára nǹkan tó ń disturb èèyàn tèmi yẹn, pé kí ni bàbá wa lè mọ̀ ṣe láàrin ẹni yìí, kí ni bàbá wa lè mọ̀ ṣe láàrin ẹni yìí. Ẹni tèmi àtẹlòmíì náà, ṣé ẹ mọ̀ pé bàbá lórí èèyàn every time sí ni wọ́n mọ̀ ń porúkọ bàbá here and there for so many controversies. Bàbá náà ń borí ẹ̀. Ẹ̀yin náà wò gbà tán fẹ́ di gọ́vọ́nà gbà yẹn, wọ́n ṣe kí ni, wọ́n borí oríṣiríṣi obstacles tó dúró níwájú wọn. Eléyìí náà wọ́n á borí ẹ̀. Perhaps ó lè ní reason tí wọ́n fi wà papọ̀, perhaps ó lè mọ̀ já wọn, ó lè jẹ́ photoshoot, whatever the case may be. Ẹ jẹ́ kí àwọn tó wà ní díẹ̀ kí wọ́n investigate. Ẹ mọ̀ para ẹ̀. Èmi sì ni mo fẹ́ kó ṣe mọ́ continue mọ́ ginger mi lọ lórí ìgbéyàwó, lórí kíni, lórí ọ̀rọ̀ ìgbéyàwó. So ẹ jẹ́ kí àwọn necessary authorities kí wọ́n handle ẹ̀. Ẹ mọ̀ bànújẹ́ fà. This is nothing. Ṣó yé yín, nǹkan tọ́lọ́run bá ti ṣe, Ọlọ́run ti ṣe náà nìyẹn. Ọlọ́run ló bá nǹkan gbogbo. Èèyàn ò gbọdọ̀ rí Ọlọ́run fín. Ọlọ́run ni number one. Tọ́lọ́run ò bá fi léèyàn lọ́wọ́, ta ló fẹ́ fi léyìn lọ́wọ́? So Bọ́lá Ahmed Tinubu yìí, iṣẹ́ Olúwa ni. So Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ tó yàn, Ọlọ́run náà ló máa gbé débẹ̀. Ẹ má tọ́jú Ọlọ́run mọ́lẹ̀. Ọlọ́run ni number one. Tó bá gbé léyìn lọ́wọ́, ó gbé léyìn lọ́wọ́ nìyẹn. So ẹ ní sùúrù. Gbogbo èyí tí mo sọ yìí ń sìn yìí, àwa náà kà ni. So alleged ni. So yé yín, ẹ má bànújẹ́. So yé yín, ẹ má bànújẹ́. So ẹ̀yin ti tèmi, eléyìí ó fẹ́ mú mi lọ story Foluke Daramola. Ayé ìgbà kan wà tí ọkọ rẹ̀ tó ń celebrate ẹ̀. Ayé kan sì tún wà nísìn, ọkọ rẹ̀ ti ń celebrate ẹlòmíì. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá wá find out ara yín ní position yìí, ẹ ṣe pẹ̀lẹ́, ẹ má sì wà wò. Àsìkò ni tí ọkùnrin bá gbádà obìnrin kan tó padà wá gbádà obìnrin míì, èyí tó ń gbádà lọ́wọ́ yẹn, ìyẹn náà sì máa sú. Ìwọ Foluke Daramola or anybody tó bá rí ara rẹ̀ nínú position Foluke Daramola, ẹ mọ̀ pásìkò ni, àsìkò yẹn máa wá lọ. Ẹ má fi yẹn bà wá jẹ́, ẹ má fi yẹn da gbogbo nǹkan rú. Ẹ maintain. Ó lè má easy, yes, ó lè má easy. Ọ̀pọ̀lọpọ̀ sọ wípé yes, law of karma, pé nǹkan tí Foluke Daramola ṣe ń gbà yẹn, wọ́n ṣe fún padà nìyẹn. Kò sí problem. Ìwọ ọkùnrin náà ni. Ìwọ ọkùnrin ni láti fi obìnrin kan lẹ̀ gbé yìí, ìwọ ọkùnrin náà ni. So tẹ́ bá ti mọ̀ yẹn níwà ọkùnrin, kẹ̀ nídìí láti bínú. Má bínú. Like you are a very good woman, mi dẹ̀ rí yín níbi ìwà pálapàla. Ẹ maintain. Wọ́n máa ṣe padà wá. Bí wọn ò ṣe padà wá, Ọlọ́run ṣoore mi, but ó máa padà wá. Bí ẹ bá ṣe maintain ara yín nìsín, Foluke Daramola, tó ò bára rẹ̀ jẹ́, ó sì máa padà wá. Ó máa padà wá. Nǹkan tèmi fẹ́ sọ nìyẹn. Ẹ̀yin obìnrin, iṣẹ́ ni kókó. Ẹ mọ̀ pé ọkùnrin, ìjì lè gbé wọn lọ báyìí, kó gbé wọn lọ báyìí. Nígbà tí ìjì bá gbé ọkọ rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀, tó gbé lọ bẹ́lòmíì, hold yourself. Face iṣẹ́ tó ń ṣe.
gbogbo energy ẹ gbé lé nǹkan tó ń ṣe, gbogbo energy ẹ gbé láwọn ọmọ rẹ, you understand, ní interest lórí one particular thing tó máa love láti ṣe, kí ọkàn rẹ lè kú lọ́dọ̀ ọkọ, you understand, tó bá rí pé ò tiẹ̀ kí ẹ tó dẹ̀ embrace ara ẹ very high, tó maintain ara rẹ, tó mọ ibi tó yẹ kó rìn sí, tó mọ ibi tó yẹ kó rìn sí, tó mọ nǹkan tó yẹ kó sọ, tó bá wọn sí nínú like seriously, Foluke Daramola, you don't even need all these interviews. You don't need all these interviews. Just maintain. Mo mọ̀ pé kò easy, but just maintain. Fúnra rẹ ní ẹ̀mí, fúnra rẹ ní ọkàn balẹ̀. Kó wá mọ gbàdúrà sọ́lọ́run pé God should see you through and be able to handle what is happening right now. Àwọn èèyàn sọ̀rọ̀, ó di necessary àwọn èèyàn sọ̀rọ̀, but o ní láti take care easy. O ní láti take care easy. Ẹ take care easy. Àsìkò ni ó máa wá padà wá lọ. Àsìkò ni ó máa lọ. Àsìkò ni ó máa lọ. Ẹ̀yin tèmi, èmi ẹ ṣe politician o, but nítorí ẹni tí tèmi, yes, kó lè bá mọ̀ pé nǹkan tó sọ fún mi, mo really lọ kàwé, mo kà ó, mo kà. So ẹ fọkàn yín balẹ̀. God is handling it. Ọlọ́run tó ṣe dé bíbí, ó máa ṣe yòókù, ó máa parí ẹ̀. Ó máa parí ẹ̀ fún bàbá wa Ahmed Bọ́lá Tinubu. Yes, ẹ̀yin tèmi, mo sọ̀rọ̀ yìí pẹ̀lú ọgbọ́n. Ọlọ́gbọ́n ló yẹ kó farabalẹ̀ kó máa yé dáadáa. Ọlọ́gbọ́n ló máa farabalẹ̀ yé. Ẹ ní sùúrù, t'Olúwa làṣẹ. Ẹ ní sùúrù, t'Olúwa làṣẹ. Bàbá wa is still a great man in the society. So yé yín, èèyàn t'Ọlọ́run bá ti gbé dìde, Ọlọ́run ti gbé dìde náà. So yé yín bẹ́yẹn. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a kú ọdún, a kú ìyèdún. Ẹ̀mí wo ṣe púpọ̀ rẹ̀ láyé. Thank you so much. Bye for now.